Ara kò rọ okùn, ara kò rọ ẹdìyẹ lọ̀rọ̀ fẹ́ dà nínú ẹbí ìdílé gómìnà ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Gómìnà Nurudeen Jackson Adémọ́lá Adeleke pẹ̀lú bó ṣe ní àwọn ìyàwó ẹ̀ méjèèjì wọ́n ti bẹ̀rẹ̀ ìjà láàrin ara wọn báyìí o lórí àbẹ̀wò tí obìnrin àkọ́kọ́ lórílẹ̀‐èdè yìí tó jẹ́ ìyàwó ààrẹ Bọ́lá Ahmed Tinubu ìyún sẹ́nítọ̀ Olúrẹ̀mí Tinubu tí ó fẹ́ ṣe sí ìpínlẹ̀ Ọ̀ṣun ní ọjọ́ Ìṣẹ́gun yẹn ọjọ́ Tuesday ọ̀sẹ̀ yìí ti ṣe ọjọ́ 23 oṣù kẹrin ọdún tá a wà yìí. Kì í ṣe ìròyìn mọ́ wípé ìyàwó méjì ní gómìnà Adémọ́lá Adeleke ní ìyàn Títílọlá Adeleke tó jẹ́ ọmọ Yorùbá àti Ngozi Adeleke tó jẹ́ ọmọ Ìgbò, ṣùgbọ́n tọ́pọ̀ èèyàn kò mọ̀ tó sì jẹ́ wípé ìyàwó kan péré làwọn èèyàn rò pé gómìnà náà ní. Ṣá o, nínú ọ̀sẹ̀ tó kọjá yìí ni ìjà máa fẹ́ bẹ̀rẹ̀ láàrin Títílọlá àti Ngozi tọ́rọ̀ sì fẹ́ dá fàákàjà sílẹ̀ nínú ẹbí Adeleke nítorí pé Rẹ̀mí Tinubu ó fẹ́ wá sí aṣọ lójú iléèwé kan èyí tí yóò yàtọ̀ sí iléèwé táwọn èèyàn ń lọ fún àwọn ọmọbìnrin ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìlú Iléṣà ni ètò tí ìyàwó ààrẹ ń bọ̀ wá ṣe náà ló sì ti fẹ́ wáyé, ṣùgbọ́n níṣe mà ní Títílọlá inú lọ ṣe pátákò àti àwọn ìpolongo láti kí ìyàwó ààrẹ káàbọ̀ tó sì ń jẹ́ kó di mímọ̀ pé òun gangan ni ojúlówó obìnrin àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun tó ń fẹ́ gbàlejò ìyàwó ààrẹ. Bí Títílọlá ṣe ṣe àwọn pátákò ìpolongo ìní Ngozi náà máa gba tiẹ̀ náà lọ tóun náà lọ ṣe oríṣiríṣi pátákò ìpolongo òbò èyí táwọn olóyìnbó mọ̀ sí pósítà láti kí sẹ́nẹ́tọ̀ Olúrẹ̀mí Tinubu káàbọ̀ sí ìpínlẹ̀ Ọ̀ṣun. Ṣùgbọ́n tóbìnrin náà tó jẹ́ wípé òun ló ń pè rẹ̀ ní ojúlówó obìnrin àkọ́kọ́ ní ìpínlẹ̀ Ọ̀ṣun, ìyẹn pé òun ni ojúlówó ìyàwó gómìnà, gbàrà tí àwọn ìpolongo àwọn ìyàwó Adeleke méjèèjì tó ti jáde síta sórí ẹ̀rọ ayélujára rẹ̀ máa ti di wàhálà tọ́rọ̀ di ariwo táwọn èèyàn sì ń sọ oríṣiríṣi nípa ẹ̀. Tẹlifíṣàn Yorùbá tó gbọ́ pé ọ̀rọ̀ yìí ti ń dá ọ̀tá sílẹ̀ láàrin Títílọlá Adeleke àti Ngozi Adeleke lórí ẹni tó jẹ́ ojúlówó ìyàwó gómìnà, ìyẹn ẹni tí ó máa lo ọ́fíìsì ìyàwó gómìnà, Office of the First Lady. Tá a sì gbọ́ pé ọ̀rọ̀ ń jà ìrànìràn nínú ẹbí Adeleke o, ṣùgbọ́n tá a gbọ́ pé gómìnà Adémọ́lá Adeleke kò sùn lórí ọ̀rọ̀ yìí, ó ti ń bọ̀ ọ̀nà bí ó ṣe paná wuyewuye náà. Kódà gbọ́ pé ẹ̀gbọ́n gómìnà Adeleke tó jẹ́ òpómúlérú fún ìyẹn olóyè Dèjì Adeleke tó jẹ́ bàbá gbajúmọ̀ olórin takasúfèé ní David Adeleke Davido, a gbọ́ pé ọ̀rọ̀ náà òun náà ti fẹ́ dá sí i láti pe àwọn ìyàwó àbúrò ẹ̀ méjèèjì ìyẹn Títílọlá Adeleke àti Ngozi Adeleke wípé ọ̀rọ̀ náà wọ́n fẹ́ fi tàbùkù ọkọ wọn ni o, kì í ṣe ara wọn nìkan, tí wọ́n sì ti ń bá wọn parí ẹ̀ kí irú ẹ̀ kó má bàa tó ṣẹlẹ̀, kó má bàa tó fa ẹ̀tẹ́, ẹ̀sín àti àbùkù fún gómìnà Adeleke àti ìdílé ẹ̀.